igbákejì gómìnà sí àárín wa. Nígbà yìí ètò náà bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Barrister Emmanuel Kato, please. While we have the arrival and the president is over, the deputy governor of the state, Dr. Dani Obafemi Hamzat, may the Lord continue to be with you, sir. Also, we recognize the president of the state, chairman, APC state chairman, the president honorable, CEO. À ń kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé tí ẹ bá ń wò wá à ń bẹ níbi ayẹyẹ ọdún kan tí bàbá wa kábíyèsí ọba Sulaiman Aṣáde àkọ́kọ́ tí wọ́n gbadé nílùú Ìbà Kingdom ibẹ̀ láwọ̀ àyè tí a ti ń celebrate bàbá lónìí fún ayẹyẹ ọdún kan a sì ń kí wọn pé lágbára Ọlọ́run ọba mi wọn ò lọ gba ọdún láyé o ìgbà ọdún kan ni lálà olù lónìí àkùtù pósì wo à ń kí yín káàbọ̀ síbi tọdún yìí pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba mi ẹ gbádùn wa lónìí o ẹ máa bá wa ká lọ. ọmọlúwẹ̀wù ò ní ṣìṣe. gbogbo míyàn náà pè máa yẹnu. Ọbáfẹ́mi Hamzat àríbẹ́ni ẹ̀gbẹ́gbẹ́ ẹ̀dùn ìrìn ọmọ Èkó ni akíkanjú ẹ̀kú ọgọ́ òkè ẹni lákàtàbú àbírù gbàgbà ọkùnrin jẹ́jẹ́ á sọ̀rọ̀ jẹ́jẹ́ á ronú jẹ́jẹ́ á kọ̀wé jẹ́jẹ́ ẹ̀jẹ̀ bá mi pàtẹ́wọ́ fún igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó irun tí wọ́n máa wọlé kí wọ́n máa wọra you are welcome sir. mo kí gbogbo àwọn kábíyèsí tó wà ń bí lẹ́nìí tó wá bá wa ṣe àjọ̀dún oníbà a dúpẹ́ fún Ọlọ́run pé a péjọ lẹ́nìí tí kábíyèsí tó ń ṣe ọdún kan tó ń bọ́ sórí oyè bàbá wọn gbogbo àdúrà tí àwọn bàbá wa ọba ti ṣe pé kán pẹ́ lórí oyè Ọlọ́run á jẹ́ orí bẹ́ẹ̀ o Ọlọ́run á jẹ́ kó orí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ lórí oyè bàbá yín gbogbo ìrànlọ́wọ́ tẹ̀dẹ̀ ń ṣe fún ìlú nípa pé ẹ kọ́ customary court pé ẹ kọ́ health center ẹ ti kọ́ school bí kábíyèsí ṣe sọ kò ń tó náà ni ṣùgbọ́n a dúpẹ́ fún yín pé ẹ rí yẹn ṣe ẹ partner pẹ̀lú wa so ibi tẹ́ ti rí lẹ̀ yẹn mo ti wo ìwé tẹ́ ṣe yẹn very very interesting mo rí pé nínú ìwé yẹn mo rí ilẹ̀ tẹ́tí ẹ̀ ti gbà tẹ́lẹ̀ fi kọ́ school so èmi náà máa connect yín pọ̀ mọ́ Ministry of Education wa kájọ ọmọ bá ṣe lè jọ ṣe sóyè yín sì ó dá bẹ́ẹ̀ kájọ ṣe pọ̀ kí ìlú lè máa gbòòrò sí. onígbà ikú tó máa kíákíá tẹ́rìtì. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo àwa ọba Àwórì gbogbo wa àjọṣe tó dánmọ́rán ó wà láàrin wa nítorí pé ìkan náà ni gbogbo wa. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pàápàá mo tún wá dúpẹ́ lọ́wọ́ kábíyèsí oníbà ọba Aṣáde. Mo dúpẹ́ lọ́wọ́ wọn nítorí àwọn náà látìgbà tó ti gbadé ó ń kó gbogbo ọba Àwórì àtàwọn ọmọ Àwórì jọ bó dẹ̀ ṣe máa rí náà ní lágbára Ọlọ́run lágbára bàbá wa Ọlọ́fin Ògúnfúnminírè ilẹ̀ Àwórì kò ní bàjẹ́. Kábíyèsí èèyàn pàtàkì ni wọ́n ọmọlúàbí èèyàn ni wọ́n tán bá ti mọ̀ yín lẹ́ẹ̀kan wọ́n ti mọ̀ yín nìyẹn wọ́n dẹ̀ máa ń try láti fi gbogbo ara wọn please anybody ni àtọmọdé àtàgbà in fact gbogbo nǹkan tí mò ń gbọ́ nípa wọn inú mi dẹ̀ ń dùn pé èmi náà mọ̀yàn èèyàn gidi èèyàn pàtàkì láwùjọ kẹ́mi wọ́n gùn fún wa lágbára Ọlọ́run gbogbo ọ̀nà tí kábíyèsí ń gbà tí gbogbo ẹ̀ fi ń ṣeé ṣe fún wọn Ọlọ́run Elédùmarè á túbọ̀ jẹ́ kí ó máa júṣe fún wọn lágbára Ọlọ́run eléyìí tán ṣe yìí kò ní jẹ́ òpin dáadáa tán máa ṣe láyé Ọlọ́run á jẹ́ kán máa ṣe àìmọye láyé lágbára Ọlọ́run
ìmọ̀ràn tí mo fẹ́ gbà wọ́n náà ni pé bí wọ́n ṣe ń rántí ẹrú àtọmọ nínú plan wọn nínú ayé wọn tó ń ṣe fọ́ọ̀tù tó ń ṣe fósìn bẹ́ẹ̀ náà nìkan máa ṣe torí gbogbo ẹ̀ náà ló lẹ́san ẹ̀san irú ẹ̀ náà náà rí lẹ́nu torí pé in fact ó yẹ wọ́n ọlọ́run àdẹ̀jẹ̀ kó yẹ wọ́n dalẹ̀. Because ẹni tó ṣe ìkọ́lé àbúrò òṣìṣẹ́ ọmọ bíbí ìjọra ni so mo ò lè wá jẹ́ royal father síbi kìíní bàtí mo ráyè fi yẹn mo ní ní bàbá ìfẹ́ ti sìn ó mọ̀mọ́ orúkọ mi sí ọkọ̀ bí àmì ìwà wẹ́ kábíyèsí mo bá ẹ dúpẹ́ ṣé wọ́n rí pé àti kékeré tàti ń pẹja tàti ń gbà kan kọ́lá fún àkùkẹ́ kábíyèsí ẹ̀gbọ́n wa
olówó ó dé stage kan a máa ń pè lórúkọ kan ọba ní nickname ẹ̀ ìjọra ẹ wá wọlé mi ọba ẹ wá mú lórí ọba ẹ dúpẹ́ ìlágbọ́n náà ìgbà ọdún ọkọ̀ ló kàn jẹ́. onígbà ikú tó máa kíákíá tẹ́rìtì. onígbà ikú tó máa kíákíá. mo kí gbogbo àwọn èèyàn tó wá síbi 1 year coronation oníbàyẹ̀kùn ọba Suleiman Raji Asade Ogo the first pé a dúpẹ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ mo dẹ̀ kí ọba oníbà tuntun ipò wọn kú oríire ọlọ́run á jẹ́ kó lògbà ọdún láyé gbogbo ìmọ̀ràn ẹ̀ lórí ìlú yìí ọlọ́run Elédùmarè bá ń fún ṣe ara ò ní gúnmọ́nú kò wá nífẹ̀ẹ́ àìsàn ló ipò yìí lágbára ọlọ́run gbogbo ẹni tó wá bónire yọ̀ lénìí tó wá síbi wá bónire yọ̀ lénìí eré ayọ̀ ajẹ́ tiẹ̀ náà lẹ́yìn tá a ṣe ọdún yìí àní pera nípa aburú àríwá aṣẹ bẹ́ẹ̀. orúkọ mi ni Princess Kẹ́hìndé Adétúnjí Olúbàdàn. Princess Taiwo Adétúnjí Ajóògùngún ní Sọ̀wọ́n. èmi ni Alhaja Kamọ́ Latifa CEO Shifa Habitats. a rí àwọn ọmọ ọba níbi ìnáwó ayẹyẹ ọdún kan tí kábíyèsí oníbà tìlú Ìbàdàn tí wọ́n gorí àpèrè bàbá wọn lónìí ṣé ẹ wá sojú kábíyèsí Olúbàdàn tìlú Ìbàdàn ni ìyá wa. bẹ́ẹ̀ ni aṣojú kábíyèsí àti ara wa náà gbogbo ẹ̀ la wá ṣe pọ̀. mo rí pé nú àwọn èjìrẹ́ méjèèjì ń dùn kí ló fà á tí ni ń dùn tó báyìí wọ́n transfer owó sàkáǹtì yín. inú wọn dùn torí pé kí ni ọba Suleiman Adésínà wọ́n ń ṣèyàn dáadáa gbogbo ìlú fẹ́mi lóye dẹ̀ gbogbo aráàlú fẹ́ràn wọn láàrin ọdún kan tó ti dórí oyè ó ní nǹkan gidigidi tó ti gbé ṣe ní ìlú Ìbà Ọlọ́run jẹ́ kí ẹ̀mí wọn gùn. lẹ́yìn agbára Ọlọ́run alòpẹ́pẹ́pẹ́ àsìkò tí wọ́n gorí oyè ọdún kan náà sì lò ó dẹ̀ ń tù wá lára kọ́ máa báṣẹ́ yìí lọ kábíyèsí máa báṣẹ́ rẹ̀ lọ iṣẹ́ rẹ̀ máa ń tẹ́ wá lọ́rùn kábíyèsí máa báṣẹ́ rẹ̀ lọ. olówó sùnlé tí mo máa ń wí lójoojúmọ́ owó dáná sùnlé káríkárí ìlú Ìbàdàn nígbà lórí ìjìyẹ eku ọmọ akẹ́ ìyókù ẹ̀yọ́ ọmọ akẹ́ ìyókù ọmọ èèyàn máa tọ́ fún bí ọmọ ènìyàn àwọn alálẹ̀lẹ̀ yìí ó wọ́n máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú ọlá wọ́n máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú owó àìkú máa lè ọrọ̀ ìlú Ìbàdàn lásìkò tó ń bá dé dárí tó jọba ọ̀tẹ̀ lórúkọ yìí eku ọmọ akẹ́ bí eku ẹ̀yẹ máa ẹ̀yẹ. One thing is clear that the Oniba Ekun of Iba is a man that has the love of his people at heart. Since his ascension, everybody in Iba has their life touched in one way or the other. I want to pray that Lord will continue to bless him and grant him long life in good health to continue to do the good work. kábíyèsí aláṣẹ èkejì òrìṣà o.